bí ìròyìn tí ó ń fòkè báyìí bó bá fi jẹ́ òótọ́ a jẹ́ pé agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun ti fẹ́ yí padà báyìí ó ti fẹ́ gbọ̀nà tó yọ tó sì ṣeé ṣe kí ọlọ́lá jùlọ ìyẹn gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè kò fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀ ṣùgbọ́n tó jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tí wọ́n ní gómìnà múra láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà ó mà bí ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá nínú tó ń sọ pé ìwọlé kò yẹ kó jẹ́ ilẹ̀ Yorùbá ní orí ẹ̀ yóò ti ṣẹlẹ̀ ìyẹn ẹgbẹ́ òṣèlú APGA tí wọ́n ní ó jẹ́ ti àwọn ẹ̀yà Ìgbò bó tilẹ̀ jẹ́ pé awuyewuye ti ń lọ tipẹ́ wípé gómìnà Adémọ́lá Adélékè ó fẹ́ kúrò ní ẹgbẹ́ òṣèlú PDP nítorí rògbòdìyàn tó wà níbẹ̀ kódà àwọn tí ọkọ̀ gbé ìròyìn kiri pé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹni bàbá náà ló fẹ́ darapọ̀ mọ́ ṣùgbọ́n Adémọ́lá Adélékè ó ti kéde wípé kò sóòótọ́ nínú ẹ̀ òun ò sì ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ṣùgbọ́n lẹ́yìn ọ̀rọ̀ tí alága ẹgbẹ́ òṣèlú PDP ilẹ̀ Yorùbá ọ̀gbẹ́ni Kamarudeen Ajíṣafẹ́ tó sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe fún olórí rédíò kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ làwọn èèyàn ti mọ̀ pé wàhálà ti dé òṣìṣẹ́ ṣe kí Adélékè kó fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ nínú ọ̀rọ̀ tí Kamarudeen Ajíṣafẹ́ tó sọ inú ìjẹ́kọ̀dé mọ̀ pé yóò nira fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò yìí láti fa olùdíje kalẹ̀ fún ipò gómìnà wọn tí ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ Ajíṣafẹ́ Kamarudeen ìjẹ́kọ̀dé mọ̀ pé ìyapa tí ó ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP báyìí ó ti lágbára kọjá sísọ èyí ò sì ní jẹ́ kán lè ní olùdíje nítorí pé oríṣiríṣi ìní igun tí PDP pín sí báyìí tí alága ti ń pín méjì àwọn akọ̀wé ẹgbẹ́ gan tó sì ti ń pín méjì Kamarudeen Ajíṣafẹ́ ní pẹ̀lú bí àjọ elétò ìdìbò Independent National Electoral Commission INEC bó ṣe sọ pé ọjọ́ 15 oṣù kejìlá ọdún tá a wà the 15th of December 2025 iná gbọ́dọ̀ ti parí ètò ìdìbò abẹ́lé gbogbo ẹgbẹ́ òṣèlú láti yan olùdíje fún ipò gómìnà ọdún tó ń bọ̀ ó ní ó máa nira báyìí láti jẹ́ kí Adélékè kó díje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP àfi tó bá fẹ́ ṣe rẹ̀ ní báyìí ìròyìn tó ń lọ ni pé ẹgbẹ́ òṣèlú All Progressives Grand Alliance APGA ó ní Adélékè fẹ́ darapọ̀ mọ́ ẹ sì rántí pé ẹgbẹ́ náà ẹgbẹ́ àwọn ọmọ Ìgbò ní ilẹ̀ Ìgbò inú ti fi ẹsẹ̀ múlẹ̀ jù ṣùgbọ́n tí wọ́n ní Adélékè ibẹ̀ ló fẹ́ darapọ̀ mọ́ èyí tí ò fi bẹ́ẹ̀ dùn mọ́ àwọn ọmọ Yorùbá nínú ṣáwọn ibi tàpẹ̀rẹ̀ ti wá hàn pé ó dàbí pé ẹgbẹ́ òṣèlú APGA ìní Adélékè fẹ́ lọ òun ni bó ṣe jẹ́ pé àwọn olóṣèlú nínú ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ kódà tó fi dórí APC àti ADC wọ́n mà ti rán lọ sínú ẹgbẹ́ òṣèlú APGA ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọ̀sẹ̀ tó sì kọjá yìí òbítíbitì àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ADC àti APC ìní alága ẹgbẹ́ òṣèlú APGA ní ìpínlẹ̀ Ọ̀ṣun Wọlé Adédoyin ènìyàn ó gbà káàbọ̀ kódà àwọn àgbààgbà ẹgbẹ́ APGA káàkiri orílẹ̀-èdè Nàìjíríà bíi Díákónì Samson Ọlálérè tó jẹ́ alága ìgbìmọ̀ májòbàjẹ́ bí ọ̀kan lára ìgbìmọ̀ májòbàjẹ́ bí ó ti mẹ́mbà ẹgbẹ́ òṣèlú APGA olóyè Suraj Owólabí tó jẹ́ alága ẹgbẹ́ APGA nílẹ̀ Yorùbá Alhaji Lasisi tó náà jẹ́ ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ tó ga jùlọ Honorable Gbénga Adéníyì tó jẹ́ alága ẹgbẹ́ APGA ìpínlẹ̀ Ọ̀yọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìnìmọ̀ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun èyí tí ó jẹ́ kí ọ̀pọ̀ èèyàn máa pé ó dàbí pé APGA ní gómìnà Adélékè ń lọ ṣùgbọ́n àtàní ó tún ti ń bá ẹgbẹ́ òṣèlú Accord náà sọ̀rọ̀ lábẹ́lẹ̀ láti lè darapọ̀ mọ́